ẹni tí wọ́n bá jà lálẹ́ ẹjọ́ yẹn wọ́n ṣàfihàn pa. ìgbà tí mo mú lọ́dọ̀ bàbá ni mo sọ yí pé òun kọ́ ni mo bí òun fún yí pé kémi bò wá bàbá mo lóye ní bàbá méjì mo ní bàbá ẹ̀ náà ni mo ní ṣùgbọ́n jẹ́ kí ilẹ̀ mọ́ tí ilẹ̀ bá mọ́ ìwọ náà dà ìwọ tó ṣàṣẹ́wó mo ní tí bá tẹ̀ ṣàṣẹ́wó mo ní mo fi táwọn ọmọ mi ni mo ní débi pé mi ò ṣàṣẹ́wó kò sí èmi ìrìn ní aṣẹ́wó tí n bá ṣaṣẹ́wó àwọn ọmọ mi àyà aṣẹ́wó mi ṣaṣẹ́wó ó lóun fún mi ó lóun dáṣì mi ó látòkun àtàyè ó lóun dáṣì mi ó lóun fún mi ó lóun dáṣì mi ni ìtò ní ìdìbà bẹ́ẹ̀ mi mọ́ bí tó tojú bọ̀ lọ tó ti sọ fún mi pé kò ní ṣoríire nígbà tó máa ṣí ṣọ́ọ̀bù mo lọ dájọ́ 2 years mo fi dájọ́ 200,000 tí mo kó mo tó mo lọ fi ṣí ṣọ́ọ̀bù alájí mo dáhùn gan alájí mo lọ 7 years prison lóyìn lẹ́tọ́ gbé yẹn ni alájí ọdún méje ni mo lò lágbódì ọdún méje láì pààyàn láì wọ kékeré láì ṣe ní pé bóyá mi ni mo pààyàn tí bá pààyàn kàyé pálí tí bá pààyàn kí n má jèrè ọmọ. ẹ má ṣe fún. alájí ọdún méje wọ́n fún mi ní 7 years prison mi mú ibi tí wọ́n ti ṣèdájọ́ pé wọ́n rí nǹkan kan sọ wípé nǹkan tí mo ń ṣe ní wọ́n lè fún mi lẹ́wọ̀n ọdún méje wọ́n wá fi àwọn ọmọ mi sílẹ̀ kótó ni mo máa ná owó tí wọ́n gbé nínú yàrá mi ní ọjọ́ tó gbúdé 1.5 million ní àwọn mẹ́ta ló dá owó mi láfẹ́ lọ fi àjà wọ́n gbé owó yẹn lọ alájí mo san gbèsè mo lè tọ́jú ọmọ mẹ́fà mo san gbèsè nígbà tí mo tún san gbèsè tán mo ń fi ọjọ́ tí mo wáyé mo fi ń ṣe ẹlẹ́rìí fún yín nígbà tí mo wà nínú ilé tí ọkùnrin méjì bá gorí mi kí mọ́tò pa mí. bàbá ló kọ̀ jálẹ̀ tí ò gba ọmọ bíbí inú rẹ̀ lọ́wọ́ ìyàwó àtijọ́ rẹ̀ yìí ọlọ́pàá yanjú ẹ̀ wọ́n yanjú ẹ̀ tì ìjà lọ́kọ-láyà wọn yìí máa ń lágbára púpọ̀ lórí kíni àti kíni gan bí 20 ọdún kù díẹ̀ kó pé yìí ni ìyàwó ti ń dá ọmọ 6 tọ́ ejò lọ́wọ́ núgbà ọmọ ló ní òun ó pàyà òun tó bá kọ̀ láti fi bàbá òun ọ̀hún tàbí láti mú òun délé bàbá òun ní 1:15 lóru bàbá Táyọ̀rẹ́ Lágídígbò lórí kọ́kọ́rọ́ alátẹ tó ní ìyàwó òun ló mà dédé rè gboyún ní landlord meeting tó máa ń lọ lóṣooṣù kàyéfì lọ̀rọ̀ yìí bàbá yìí ti sọ pọ̀lọpọ̀ ẹni tí ìyàwó bàbá yìí rè bájà ni ọlọ́dẹ ti fìbọn pàdánù yìí ìkúnlẹ̀ abiyamọ o ìyàwó sálọ nílé ọkọ wáyàwó kan ọ̀rọ̀ dìbò lọ ìyá mi ọ̀rọ̀ yìí ti dágódì àkóbá kékeré àkóbá ńlá Elédùmarè ò ní jẹ́ kémi àti ìwọ kò láyé kan tá a wá yìí ọkọ ló ṣàdédé rí oyún nínú ìyàwó rẹ̀ yìí ta ló fún lóyún níbo náà ti fún lóyún obìnrin tó wà nílé ọkọ Alhaji Oríyọmí Ọlọ́run yóò jẹ́ kí ẹ gbé ẹjọ́ yìí kabi tó dá o Ọlọ́run ó fún yín yanjú lẹ́yìn géńdé ọmọ 6 tó bí fọ́kọ ilé rẹ̀ ọkùnrin máa ń jìyà nínú ìgbéyàwó lóde òní ẹni obìnrin ò lè mú Ọlọ́run ọba mi ò tí ì dá ọ̀pọ̀lọpọ̀ ní ẹwà ti gbédé lé ọkọ ṣùgbọ́n tí ìwà ti mú wọn kúrò níbẹ̀ ọ̀pọ̀lọpọ̀ sùúrù lobìnrin máa ń fi rí lé ọkọ gbé ọ̀pọ̀lọpọ̀ sùúrù lobìnrin máa ń fi rí lé ọkọ gbé pẹ́ ó fi rírí ṣaláìrí ó fi gbígbọ́ ṣaláìgbọ́ ó gọ̀ fún ọkọ láti rí ilé rẹ̀ gbé ni dráìvà méjì ò lè wa mọ́tò kan náà ó ṣèwọ̀ láyé ń bí ọmọkùnrin yìí ló ti ń wùwọ́ ọmọ àlè báyìí o àṣé kì í ṣe gbogbo ọmọ tá a bá bí fálè lọ́mọ àlè àwọn ọmọ yìí ló rìjẹ́kìtì bàbá wọn nígboro ayé yìí kí ni bàbá ṣe fún ya ẹyin tó yẹn tí ẹ fi dájú ẹ̀ tó báyìí ẹ̀yin ọkùnrin ẹ lọ ní plan B o ó ṣe pàtàkì ó ṣe kókó ọ̀rọ̀ yìí la tọ́bọ́gí gbọ́ngbọ́n kàn sí ọ̀pọ̀ ọ̀rọ̀ ò kágbọ̀n afẹ́fẹ́ ló ń bá lọ ohun tó ṣẹlẹ̀ yìí ẹ jẹ́ ká tún jọ wò ó. ìyá wa ẹ̀ka alẹ́ mà a rí yín lórí ètò Kọ́kọ́rọ́ Alátẹ. bẹ́ẹ̀ ni sà mo mú ẹjọ́ ìránṣẹ́kùnrin yìí wá ní. ìránṣẹ́kùnrin àbọ́kọ yín. ok àti kọ́ra ti pẹ́. ẹ sì bímọ fún wọn. ọmọ 6 ń bí fún. ìwọ ni ìránṣẹ́kùnrin. ìránṣẹ́kùnrin mi. ẹ pè wọn lọ́kọ yín. rárá. ọ̀dọ̀ pè wọn bàbá ọmọ yín. ok bàbá ọmọ mi. ok. so mo mú wọn wá sí ọmọ nínú àwọn ọmọ 6 yẹn ìkan wá sọ fún mi pé òun fẹ́ lọ sọ́dọ̀ bàbá òun yí pé àbúrò ẹ̀ sọ pé tí òun ò bá wá sọ́dọ̀ bàbá òun ò lè ní lárí. mo dẹ̀ sọ fún pé tó tí wọ́n bá fẹ́ lọ síbẹ̀ mo free ẹ láti lọ bẹ̀ ó sì lọ ó tẹ̀ tí kọ́kọ́ máa ń lọ gan tí ò sọ fún mi tí ò jẹ́ kí n mọ̀ ìgbà tí mo wá rí pé bẹ̀rẹ̀ sí ní tírẹ́tì mi mo wá lọ sí Sanyo mo lọ fọlọ́pàá mu nígbà tí mo lọ fọlọ́pàá mu ẹ help mi ẹ tẹ̀lé mi dé ilé bàbá ẹ̀ ó lóun fẹ́ lọ sọ́dọ̀ bàbá àwọn ọlọ́pàá bíi mí léèrè pé kí ni age mo ní 26 years wọ́n ló ti lè dá lọ sọ́dọ̀ bàbá mo ló sọ pé òun ò lè dá lọ
ok ọlọ́pàá yẹn dẹ̀ tẹ̀lé mi jọ náà nígbà tá a dẹ̀ débẹ̀ ó ní ọlọ́pàá Sanyo ní right láti mú un pé ọlọ́pàá mọ̀ pé ló máa mú un. ta lè fẹ́ mú. pé èmi mọ́ ọmọ yẹn lọ fún bàbẹ́. ok ọlọ́pàá Sanyo ló tẹ̀lé mi lọ. wọ́n wá ní ọlọ́pàá Sanyo yẹn pé kò ní right láti mọ́ ọmọ tẹ̀lé mi wá sí ọ̀dọ̀ òun pé torí pé ọlọ́pàá mọ̀ pé ló ní right láti wá sí ọ̀dọ̀ àwọn bòde. ok ọlọ́pàá yẹn ṣáà try best kò work. ṣé ẹ fẹ́ mú wọn jọ́nà ní síbẹ̀ kan fẹ́ mú ọmọdé bẹ̀ náà. àwọn ọmọ yẹn débẹ̀ kò gbá ni. ok. n bá tún gbéra ó tún di mọ̀pó gbàmọdé mọ̀pó mo report fáwọn yẹn náà àwọn yẹn dẹ̀ sọ fún mi pé ohun tó ṣẹlẹ̀ ni pé kí n mú ọmọ yẹn wá mo ní kò ní tẹ̀lé mi mo ní tó fẹ́ ni wípé kán ṣàmú lọ sọ́dọ̀ bàbá àwọn ìgbà tá a dẹ̀ débẹ̀ ọlọ́pàá mọ̀pó yà sọ fún mi pé kí n má bọ́dà láti mú ọmọ yẹn lọ yípo ọmọ tí mo ti kó lọ láti 20 years tí mo ti ń dá wọn tọ́ tó wá sọ yípo ń fẹ́ lọ́dọ̀ bàbá àwọn lọ́sàn-án gan bá pé kí ni mo fẹ́ ṣe sí mo ní mo free ẹ̀ láti lọ sọ́dọ̀ bàbá ẹ̀ tó bá fẹ́ lọ bẹ̀ òun ló fẹ́ lọ yẹn àwọn yòókù náà tán bá láwọn lọ ṣíkè náà kàn máa lọ mi ì sọ pé kẹ́nìbọ̀dì máa lọ bá. ṣé ẹ lọ́kọ mi lẹ́yìn tẹ́ kú lọ́dọ̀ wọn. mo lọ́kọ mo bímọ ẹyọ kan. ok nígbà tí ọ̀rọ̀ yẹn dẹ̀ ń lọ bẹ́ẹ̀ ọlọ́pàá yẹn wá sọ fún mi pé táwọn bá mọ́mọ́ lọ fún tó bá tún sọ pé òun fẹ́ kò sí nǹkan táwọn fẹ́ ṣe sí i mo bá ní tó kí ni màá ṣe báyìí mo wá pe àwọn ọmọ mi obìnrin first born mi àti second born mi. tí wọ́n jẹ́ gbọ́n èyí tó ló ń fẹ́ lọ́wọ́. bẹ́ẹ̀ mo ní kí ni fẹ́ ṣe lórí ọ̀rọ̀ ọmọ yìí torí ọ̀rẹ́ ti sún mi ó ń tẹ́tì mi ìdẹ̀lẹ̀ jẹ́ kó gbẹ̀mí mi ni ìyẹn bá ní mọ́ èmi ẹ jẹ́ ká lọ sí kọ́kọ́rọ́ alátẹ tábàdé kọ́kọ́rọ́ alátẹ wọ́n á help wa ṣé bí kò ti bá hand over fún bàbá ẹ̀ ni mo ní tó bẹ́ẹ̀ ni làbá ni mo bá lọlé mo ní ká tó fi sílẹ̀ náà káwọ́ bóyá máa change. ìyẹn ọmọ yẹn. ò pé bóyá máa change so kàkà kó wá change ó tún wá ń burú jáì ni ló bá di òrùjọ́ yẹn ló bá jí mi níbi quarter after 1. sẹ́yìn ni. ok. quarter after 1 ló jí mi dọ́nà kí ló ṣẹlẹ̀ mọ́ èmi èmi gọ́gọ́ la máa da gbogbo ẹ̀rọ mo ní kò ní tá à ń dàrú ó lóun fẹ́ lọ́dọ̀ bàbá òun kí mò ń lọ́dọ̀ bàbá òun ìgbà tí mo mú lọ́dọ̀ bàbá òun bàbá ni mo sọ yí pé òun kọ́ ni mo bí òun fún yí pé kémi bò wá bàbá mo lóye ní bàbá méjì mo ní bàbá ẹ̀ náà ni mo ní ṣùgbọ́n jẹ́ kí ilẹ̀ mọ́ tí ilẹ̀ bá mọ́ mo ní màá tún wẹ́ni tó lè bá mi mú ẹ lọ́dọ̀ bàbá ẹ̀ tó fi máa gbà ẹ́ a lọ sí ọ̀dọ̀ ìyá tó tọ́ mi màmá yẹn sọ fún wọn pé tó bá ti pé kó fún Táyọ̀ yàrá kan pé tó bá ti fún yẹn yàrá kan àwọn yòókù wọn máa tẹ̀lé wá sí ilé díẹ̀díẹ̀ ó ní tó bá di February ó lóun fẹ́ ní ẹnìkan nílé ó ní tẹ́ni yẹn bá ti kó lọ ó lóun máa pè pé kó máa bọ̀ ó di February àárí títí di August báwo yẹn ṣe wá jí mi ní alẹ́jọ́ yẹn tó ṣàsọ pé dandan èní ilẹ̀ ní kú o èní ni òun ṣàfẹ́ lọ́dọ̀ bàbá ó dà mo wò pé kí ni mo fẹ́ ṣe máa lókè mò ń bọ̀nà jẹ́ kí n dìde náà mo fẹ́ lọ tọ̀ tí mo ṣe dọ́gbọ́n sájáde nìyẹn mo dẹ̀ sáré kiri ládùúgbò wa títí láti 1:30 títí di 2:45 máa ronú pé gbogbo gan mo tiẹ̀ fẹ́ sá lọ báyìí tọmọ yóò fi nígbẹ̀mí mi lálẹ́ mo bá lọ sí ilé first born mi bá ní káwọn yẹn ṣílẹ̀kùn fún mi bá wọbẹ̀ bó dẹ̀ ṣe di láàárọ̀ ọjọ́ kejì mo wá lọ sí mo wá sọ fún yẹn tẹ̀ ní kí n jẹ́ kílẹ̀ mọ́ mo ní má jẹ́ kílẹ̀ mọ́ tún lè dé nìsín má jẹ́ kílẹ̀ mọ́ jẹ́ kémi máa lọ bó ṣe di 4:30 mo wá kúrò ládùúgbò wa mo wá fi ẹsẹ̀ rìn títí dé express mo wá lọ sí ilé pupa yẹn bí mo ṣe débẹ̀ ó ṣẹ̀wà dìde ńlẹ̀ jẹ́ ká máa lọ ságídígbò báyìí torí pé ẹ̀mí mi ti fẹ́ bọ́ ọ tẹ bá wà mọ̀ pé ẹ̀fẹ́ kẹ́mi mi bọ́ pé mo wúlò fún yín ẹ jẹ́ kí n ṣe nǹkan tí n bá fẹ́ ó la fi wá ságídígbò nígbà tá a dẹ̀ dé wọ́n bá wá sọ lábẹ́ aṣọ bàbá sọ wípé kí gbogbo ọmọ Nàìjíríà bá ń da ló ń fẹ́ àwọn àbúrò ẹ̀ tẹ̀lé jọ náà ó ní ọmọ mẹ́fà pé ṣé Táyọ̀ nìkan lọ́mọ ẹ̀ ní ọmọ mẹ́fà kò kàn mí o Táyọ̀ ló ń fẹ́ wá bá. is that right? àti Táyọ̀ dà. kò wá ọkùnrin ni. ok ọkùnrin ni ok bàbá wa ẹ kálẹ́. ẹ kálẹ́ sà. yes sir. yes sir. ẹ bá ń súnmọ́ kínní díẹ̀ káwọn èèyàn lè gbẹ́yìn náà dáadáa wọ́n ti gbọ́ màmá wa yìí. yes sir. tọ́ ẹ jẹ́ agbọ́ látọ̀dọ̀ yín sà. ẹ sì pọ̀ alájì. yes sir. mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run òṣìṣẹ́ Nigeria Tobacco Company ni mí iṣẹ́ gbé mi lọ sí Òkè Ọya ní 1991 Kaduna State Zaria ok ní 1997 àbí ọmọ kan tó ń pè ní Táyọ̀ tí Táyọ̀ tó ń wí yẹn àbí 1997 mo wá sílé ìgbà tí mo wá sílé láti ṣèkó mọ́ ọmọ yẹn
so a ṣe kó mọ tán nígbà tá a ṣe kó mọ tán owó tí ó ṣẹ́kù sí mi lọ́wọ́ mo wò wípé owó yìí ò ti ń bá lọ fi sí bank màá kàn náà nàkúnà ni so kí n fi ṣe nǹkan tí màmá rí lọ́jọ́ iwájú n bá lọ fi ra ilẹ̀ kan sí abàpáànù ní kọjá kọ́lá ní àpáta so ìgbà tí mo fi lọ ra ilẹ̀ yẹn tí bí n pé ìyàwó mi ni kò sí ohun tí mo fi pamọ́ fún un so bí n bá dẹ̀ wálé torí èmi wà Zaria àwọn wà Ìbàdàn tí n bá wálé tí n bá ń lọ síbi ilẹ̀ yẹn àjọ máa lọ náà ni so ìwé yẹn ó mọ ibi tí mo fi sí ìwé ilẹ̀ yẹn so ìgbà tó di year 2000 NTC pay gbogbo òṣìṣẹ́ wọn off wọ́n darapọ̀ mọ́ Amẹ́ríkà so ìgbà tó di year 2001 mo ra uncompleted building kan níbodè tí mo complete ẹ̀ tàjọ ń gbé gbàdájọ́ ń gbé mo ní taxi tí mo fi ń transport so mi ò ráyè lọ sí landlord meeting so mo á sọ fún mo ní bí n pé ìyàwó mi kó máa lọ sí landlord meeting o mo ní tí wọ́n bá wí ká lè mọ ohun tí ó ń lọ ní meeting ní tí mo sọ fún nìyẹn ok ó ń lọ nígbà ó di year 2005 wọ́n fi sí committee ọlọ́dẹ ládùúgbò kò sọ fún mi pé wọ́n fòun sí committee ọlọ́dẹ mo kàn fún gbọ́ lẹ́nu àwọn tí wọ́n jọ ń ṣe meeting ni n bá sọ pé ìyá alágbájá wọ́n fi ẹ́ sí committee ọlọ́dẹ ó tiẹ̀ sọ fún mi even káàtẹ̀ sọ wípé kó tó gbà gangan ó yẹ kó wá sọ fún mi pé jẹ́ kí n sọ fún bàbá wa nílé o tí ó bá faramọ́ tí ò bá dẹ̀ faramọ́ ó sọ kankan mo á ní pé ó yẹ kó lè sọ fún mi at least èmi mo rán ẹ lọ èmi mo dẹni ilé mi nígbà tí ó sọ kankan mo ní pé kò burú mo ní kó má lọ mọ́ mo ní màmá ìjọ tí n bá ráàyè màá lọ sí meeting tí mi ò bá dẹ̀ ráàyè lọ owó ọlọ́dẹ ni mo jẹ àdúgbò màá san yẹn ní ending yẹn bá sọ bẹ́ẹ̀ fún ó wá bí mi wò pé ó ní ṣé èmi rò pé wọ́n ń pín owó ń bẹ̀ ni tójú mi fi ràn sí láti lọ máa lọ sí meeting mo ní ṣé tí wọ́n bá ń pín owó ń bẹ̀ mo ní ṣé owó tẹ́ ń pín bẹ̀ ni mo fi ń bọ́ àtàwọn ọmọ ẹni bá sọ bẹ́ẹ̀ fún so mo wá gba ọ̀dọ̀ mọ̀mọ́ ẹ̀ lọ ní pópó mo lọ sọ fún wọn pé mọ̀mọ́ mo ní pé kí lágbájá kúrò ní meeting láńlọ́dọ̀ wípé kó má lọ sí meeting mọ́ so ó ní òun ní lọ ó ní òun àwọn ṣe máa lọ òun sì máa lọ òun ní kú bẹ́ẹ̀ so mọ̀mọ́ wá ní pé kí n sọ fún pé kó wá n bá jíṣẹ́ fún un ó lọ nígbà mọ̀mọ́ yẹn sọ fún un kò kú bẹ́ẹ̀ náà ní year 2005 kò pẹ́ lẹ́tà ni wọ́n lọ sìnwó ọlọ́dẹ ní November 16 year 2005 wọ́n lọ sìnwó ọlọ́dẹ gbàtà lọ sìnwó ọlọ́dẹ wọ́n jà ń bẹ́ẹ̀ bó ṣe máa ń ṣe sí mi nínú ilé ká máa sọ̀rọ̀ sí mi ìgbà tó bá ń sọ̀rọ̀ sí house boy èmi á máa wò wípé kò ní bójú mu being a landlord kí n máa báyàwó mi jà káwọn tẹ́nàtì wa máa parí ìjà fún wa màá ṣe sùúrù fún gbogbo tó bá ń sọ tó bá tẹ̀ ń ṣe mi ò ní dá lóhùn so bó ṣe lọ sọ̀rọ̀ sí wọn ta nìyẹn tó dìjà tí wọ́n jà tí wọ́n faṣọ ara wọn ya so gbà tí wọ́n faṣọ ara wọn ya gbà tí wọ́n ní èmi ò sí nílé lọ́jọ́ yẹn níwájú ọlọ́run àtìyẹn mi ò sí níjọ́ yẹn mo lọ sí night vigil so wọ́n ní ìgbà tí ọlọ́dẹ dé ní around 11 o'clock ó lọ ń tọ́ka ilé ibi tí wọ́n ti bàjà sí ọlọ́dẹ so àwọn ará ilé yẹn wà ń dẹ̀ ń pariwo wọ́n náà ń pariwo wípé ọmọbìnrin ló wà ń tọ́ka ilé àwọn sí ọlọ́dẹ yìí nǹkan kan gbáwò bẹ́ẹ̀ yẹn wọ́n ní sọ pé òun àti teach wọn sense òun à discipline wọn òun àkọ́ wọn lẹ́kọ̀ọ́ òun àkọ́ wọn lọ́gbọ́n tó nígbà tó di nǹkan bíi around 2 lóru wọ́n sọ pé wọ́n gbé ọlọ́dẹ lọ sí ilé ibi tí wọ́n ti jà yẹn ẹni tí wọ́n bá jà lálẹ́ ẹjọ́ yẹn wọ́n ṣàfihàn pa. wọ́n fìbọn pa ẹni tí wọ́n jọ jà. tí wọ́n jọ jà lálẹ́ ẹjọ́ yẹn mo fẹ́ mú ẹ̀rí máa jẹ́ mi sùn hàn yẹn. ẹ máa sọ̀rọ̀ yín lọ. so ọ̀rọ̀ yẹn di case tó jẹ́ pé wọ́n bà gbogbo ilé mi jẹ́ gbogbo lúfàsì ilé mi pápátá àti ilẹ̀kùn náà bàjẹ́ mo ṣẹ̀ṣẹ̀ repair ìlítà ni so gbà tí wọ́n bàjẹ́ so ọ̀rọ̀ yẹn ó sá lọ sí ilé ọ̀rẹ́ kan gbà tó sá lọ sí ilé ọ̀rẹ́ kan wọ́n wá mú mi torí night vigil tí mo lọ yẹn gbà tí mi ò ní nǹkan mi ò mọ kankan mi ò ní any skeleton cupboard mo ń lọ lé ní nǹkan bí around 4 o'clock láàárọ̀ ni man tí yóò wà sálẹ̀ yẹn ẹ̀gbọ́n ẹni tó kú yẹn ẹ̀gbọ́n tó kú yẹn bó ṣe dènà dèmí yẹn tó grip aṣọ mi báyìí bó ṣe grip aṣọ mi àmọ́ ní kí ló dé ọ̀gbẹ́ni ó ní ìyá aṣẹ́wàdà
mo ní ilé ló wà torí ilé ni mo fi sí nígbà tí mo ń lọ sí night vigil. Mo ní ilé ló wà, onírárá kò sí ilé. Mo ní kó jẹ́ ká lọ wọlé bó ti náírà nìyẹn tó fa aṣọ báyìí ó wá mú mi lọ. Mo ní fi mi lásọ lé ọ̀fẹ́ fa mi lásọ yá ni. So mo ti wá ti mú mi lọ yẹn ni ìkànnú àwọn boys yẹn jọ wà ní ibẹ̀ yẹn ló wá dáhùn lónìí pé bàbá yẹn máa tẹ̀lé lọ wípé ìyá Sẹ́wà ti kó àwọn aya assassin wá sí àdúgbò, wọ́n ti pa àyàn. Sẹ́rí wọ́n ti pa àyàn tí mo gbọ́ báyìí orí mi fò lọ. Mo ní pa àyàn àbí ẹran ni wọ́n pa, wọ́n lé èèyàn. Ìyá sọ mí tara mi wọ́n á tẹ̀lé wọn. Bàmúdé máa dé títì mọ́tò ọlọ́pàá ti wà ń bẹ̀ láti Mọ̀pó. Wọ́n ní sèmi ni bàbá sọ àmọ́ níbẹ̀ ni wọ́n ní kí n wọlé. Mo jẹ́ wọlé wọ́n tì mí mọ́sẹ̀ ní òru ọjọ́ Wednesday yẹn mọ́júmọ́ Thursday gbòdì around 12 o'clock ní Friday ní transfer kéésì yẹn lọ sí Ìyàgànkù. Meanwhile kí wọ́n tó transfer rẹ lọ àti kọ statement ní Mọ̀pó. Gbàmúdẹ̀ dé Ìyàgànkù náà mo tún kọ the same statement náà. So ìgbà tó dìrọ̀lẹ́ ni ọ̀gá ọlọ́pàá bẹ̀ ló bá ní pé kí n máa lọ wípé tí kì bá ṣe wípé arábìnrin ìjẹ́ ìyàwó mi ni wọ́n ní ọ̀rọ̀ yóò kàn mí lọ́wọ́ kò kàn mí lẹ́sẹ̀. Mo bá wá sílé wọ́n ní bọ̀ tí kí n wá o wọ́n ní tí n bá wá wọ́n lè mí ní máa jẹ ìyá yẹn. Mo bá ní kò burú mo bá wá lọ ibi tó sá lọ mo wá lọ gbà mo wá lọ mo wá lọ bá mọ̀ mẹ́ pé wọ́n ní bó sá fún 100 ọdún ìjọ tí wọ́n bá mú fresh case ni wọ́n máa tíìtì case yẹn o. Mo bá ní kó jẹ́ ká lọ mo bá lọ gba lọ́ọ̀yà fún olúwa mú lọ sí Ìyàgànkù. Lọ́ọ̀yà náà nìyẹn ni là ń lò títí. So gbà tó di January 6 year 2006 torí ó lọ fún remind ní Agodi fún oṣù kan. Gbà tá gba béèlì ẹ̀ tán èmi àti mọ̀mọ́ ẹ̀ àti ẹni jẹ́ bí bàbá ẹ̀ kan ní mọ́nà tán Alhaji àgbà béèlì ẹ̀ bá ti gba béèlì ẹ̀ kò pé oṣù mẹ́fà lẹ́yìn yẹn tí mo róyún náà ẹ̀. Gbà tí mo róyún náà mo ní oyún kẹ̀ bá lọ fẹjọ́ sùn mọ̀mọ́ ní rárá wípé bóyá oyún ìjù ni mo ní ẹni tó kúnlẹ̀ ní ẹlẹ́ẹ̀mẹ́fà nínú ilé mi wà ní mo oyún ìjù yàtọ̀ sí oyún gidi ni. So mọ̀mọ́ yẹn bá ní pé tó bá di next court meeting kí kájọ lọ gbogbo abájọ lọ àmẹ́tẹ̀ẹ̀ta èmi mọ̀mọ́ àti ẹni jẹ́ bí bàbá yẹn àbá lọ. Gbàtà tí wọ́n parí kóòtù ìjọ yẹn ni Alhaji wá pé kó wá àmẹ́tẹ̀ẹ̀ta àwọn mẹ́rẹ̀ẹ̀rin wá wà ní abẹ́ igi kan ní Ìyàgànkù. Gbàtà wà ń bẹ̀ ni wọ́n wá bí òpin ta ló lóyún inú ẹ̀ ó lóun ò gbóyún kò lé mi jẹ́ ta ló lóyún inú ẹ̀ ó lóun á máa sọ fún wọn létà bí mi ṣe kó ń bẹ́ nìyẹn. Kíkó ń bẹ́ mo kó ń bẹ́ bá gba ọ́fíìsì lọ́ọ̀yà yẹn lọ pé èmi ò ṣẹjọ́ mọ́ o ẹni tí mo ń torí tiẹ̀ lọ sí court ó ti lóyún fẹ́ lòmíì ẹni tó lóyún fún kó máa tẹ̀lé lọ sí court. Mo ṣe ní kí lọ́ọ̀yà withdraw nìyẹn lọ́ọ̀yà bá withdraw èmi ò bá tẹ̀lé lọ mọ́. So ìgbà tí mi ò tẹ̀lé lọ mọ́ ló bá even before kó tó di time yẹn ilẹ̀ tí mo ní mo rà sí abapánu yẹn ó ta ilẹ̀ yẹn ní year 2003 ní November. Nígbà tó wá bá mi ní bàbá Lágbájá jẹ́ ká ta ilẹ̀ tó wà lápáta mo ní kí la fẹ́ tà fún oníṣẹ́ àwọn ọmọ yòó ní aṣọdún ni mo ní ṣe torí aṣọdún la ṣe máa ta a plot of land. So máa ta o bíi pé èmi tẹ̀sí fọkàn tán pé kò ní í tà bó ṣe lọ gbé ìwé yẹn ni tó ta ilẹ̀ yẹn. Ìgbà tó ta ilẹ̀ yẹn ó kàn déédéé wá kó 40,000 fún mi mo ní owó kí lélẹ̀ wọ́n ní ilẹ̀ tí ó wà lápáta ló lọ́ọ́ ta. Ta ló ní kò ta tí mo ní o má ta ṣé wọ́n ló nílẹ̀ ni ṣé bẹ́ẹ̀ mi mo nílẹ̀ mi. Mo wá mú ọ̀rọ̀ yẹn mo lọ fún mo bá mọ̀ mẹ́ẹ̀ mo ṣàlàyé fún màmá ò rí nǹkan kan sọ sí wẹ́ bá dákẹ́ gba mo dákẹ́ tí yẹn kú bẹ́ẹ̀. So ìgbà tí ó wá tí mo gba béèlì ẹ̀ ní ìyá 2006 yẹn. Bàbá mo ń padà bọ̀ lọ́dọ̀ yín ibi tá a bá dé níbi tẹ́ ẹ ti lọ sọ fún lọ́ọ̀yà pé ẹni tí wọ́n lóyún fún kó máa tẹ̀lé wọn lọ ilé ẹjọ́. Bàbá mo ń gbọ́ yín lọ ẹ wá sọ fún lọ́ọ̀yà wípé kó withdraw kéèsì pé mi ò ṣe kéèsì mọ́. pé ẹni tó bá fún ọ lóyún ẹni tó ń tẹ̀lé lọ sí kóòtù ó ti lóyún fẹ́ lòmíì pé ẹni tó lóyún fún yẹn ni kí ó máa tẹ̀lé lọ sí kóòtù. So after tí ó bímọ inú ẹ̀ tán tó di year 2008 December 12 mo bá lọ gba ìwé kóòtù fún ẹ jáwèé fún wa pé ẹ ṣe mọ́ pé mi ò fẹ́ mọ́ pé kí ilé ẹjọ́ tú wa ká. Okay.
bàbá ìgbà wo lẹ ti ń prepare fún ọjọ́ òní. no àti ẹ ti gbéra wa lọ sí kóòtù. inú àjọjọ́ òní gan tẹ́ ẹ̀ mú gbogbo ẹ̀ jáde. no mo ti ó wà lẹ́tẹ̀lẹ́tẹ̀lẹ̀. ok ó wà lẹ́ mi ò tẹ́ mọ̀ pé ó ń bọ̀ nbí. ok torí mo ní tó bọ̀ ìrù ọkàn mi ní pé báyà kóòtù ló máa gbé mi lọ ni. so mo ní kí ilé ẹjọ́ tú wa ká. The first meeting ta kọ́kọ́ ṣe ni pé ká kọ́kọ́ meet on the 29 December year 2008 la kọ́kọ́ meet wọ́n wá adjourn kéèsì yẹn di on the 14 wípé ká lọ ronú sí i. bóyá lè reconsider ara yín. báyìí reconsider ara wa gbà tí kò sí reconsideration kankan ngbà tá a débẹ̀ wọ́n bí mi wò mo ní kò sí reconcile kankan wọ́n bò náà wò ní kò sí reconcile kankan so wọ́n bí mi wò pé ọmọ mélòó ló bí fún mi mo lọ́mọ 6 ló bí fún mi ọkùnrin 3 obìnrin 3 gbà tán bí òun wò ó ní èmi kọ́ ló ń bí ọmọ fún meanwhile mo ti kọ́kọ́ sọ wípé ó ti bí ọmọ kan fún ó ti lóyún fẹ́ nìkan ní àdúgbò wa kó landlord tájọ wà ní landlord níbodè ó ti bímọ fún nìyẹn so mo ti sọ nílé ẹjọ́ so ok ó ní ọmọ keje yẹn. ó ní ọmọ keje yẹn ok so ní adájọ́ yẹn wá sọ wípé wọ́n wá bí wò pé ọmọ mélòó ni ó bí fún mi ó lè mi kọ́ ló ń bí àwọn ọmọ yẹn fún ẹ má bínú sá ẹ mọ̀ pé adájọ́ 3 ló máa ń wà ní customary court ọkùnrin 2 obìnrin kan lọ́dọ̀ tọ̀dọ̀ yìí obìnrin yẹn ló wá plead fún wípé torí máa yẹn fẹ́ kó wà ní àkọọ́lẹ̀ ó ní ká má jẹ́ kó wà ní àkọọ́lẹ̀ ó ní tó bá wà ní àkọọ́lẹ̀ ó ní tí àwọn ọmọkùnrin ẹ̀ máa yọ àdá sí lọ́jọ́ iwájú ló ń sọ tí ò mọ̀ yẹn mọ̀ yẹn sábà bẹ̀bẹ̀ kankan báwo but wọ́n jẹ́ kó wọ́n kọ́ but in ironic way ni wọ́n kọ́ torí tí yẹn bá study paragraph yẹn á mọ̀ pé there is something happen in that paragraph tó fi mú kí sentence yẹn jáde wá ẹ jẹ́ kí n mú. you are more than prepared. paragraph wo ló wà bẹ́ẹ̀. ẹ wo sáré yẹn wọ́n ní òkè òkú lòkúrè. The defendant shall not visit the plaintiff house or working place anymore. The children shall know his father when they grow up. So ọ̀rọ̀ tó sọ wípé èmi kọ́ ló ń bí àwọn ọmọ fún ló mú sẹ́ńtẹ̀nsì yẹn wájà jáde. But the children shall know his father when they grow up. Adájọ́ yẹn wá sọ fún mi wípé èmi ń kọ́ pé táwọn ọmọ yẹn bá wá sọ́dọ̀ mi o ntí kí wọ́n bá béèrè nǹkan kan ntí bá lágbára kí n ṣe fún wọn mo dẹ̀ ní kò burú mo fara mọ́. Láti ìgbà yẹn àwọn ọmọ yẹn ò dọ́dọ̀ mi wọn ò dọ́dọ̀ mi rárá mi ò rẹ́ni kankan nù wọn. Last year mo ṣẹ̀ṣẹ̀ rí ilé ìtàn pé Táyọ̀ yẹn ló wá kankan gbáwo bẹ́ẹ̀ yẹn ó tiẹ̀ mú kí kan padlock kan wá ó lò máa ti ilé yẹn mo ní o fẹ́ ti ilé ṣé ilé tó kọ́ àbí tí mọ̀mọ́ ẹ̀ kọ́ meanwhile mo rò pé mọ̀mọ́ wọn ti sọ fún ọ pé òun lòun kọ́lé ó lòun fẹ́ ti ilé yín ó lòun fẹ́ ti ilé ó lòun fẹ́ tì mí jáde nílé kó o ti lé pa kó o ti lọ gbàṣẹ ní mọ̀pọ̀ òwúrọ̀ akọ́kọ́ mi ní ọ̀wọ́ lọ gbàṣẹ mọ̀pọ̀ ò bá lọ gbàṣẹ lọ́dọ̀ sọ́jà gan kókò lọ́dọ̀ ọlọ́pàá wà á ti ilé tí mo kọ́ fún ara mi tí mo fowó ara mi kọ́ àbí tí wọ́n fowó ara ẹ̀ kọ́ àbí tí mọ̀mọ́ ẹ̀ fowó ẹ̀ kọ́. Bàbá sẹ́lómi bímọ fún yín. Òun nìkan náà ló bímọ fún mi but nígbà tí o ti kúrò lọ́dọ̀ mi tí mo ti rí pé o ti bímọ fún ẹlòmíì èmi náà ti lọ fẹ́ ìyàwó mìíràn. Bàbá oyún ọmọ keje yẹn ṣé láńlọ́ọ̀dù ẹgbẹ́ yín náà ní fún ni. Kí láńlọ́ọ̀dù ẹgbẹ́ mi ní àdúgbò wa ní. tó yẹ sọ̀rọ̀ kan bẹ́ẹ̀ sí ni mo dá yín padà bẹ́ẹ̀ o. láńlọ́ọ̀dù ẹgbẹ́ tájọ wà láńlọ́ọ̀dù ní community kan. tí wọ́n jọ ń ṣe meeting ibi tẹ́ ẹ rán wọn lọ. ibẹ̀ náà ló bí wọn fún gbìyànjú yẹn fún. kò yé mi. kò tí ì yé yín sọ. bóyá bẹ́ẹ̀ ti sọ ni òjò yé mi bóyá tẹ́ ń sọ ni mò ń gbọ́. láńlọ́ọ̀dù tájọ wà ní meeting kan náà. ní meeting tẹ́ ní kí tí mo ní kán máa lọ òun ló bí ọmọ yẹn fún. bẹ́ẹ̀ni. ok ṣé ìgbà tí wọ́n kò lọ́dọ̀ yín wọ́n lọ sọ́dọ̀ ẹni yẹn. no kò tí kò jáwé fún mi pé nǹkan mi. tẹ́yìn fi jáwé. èdè mi ti after tó ti bímọ lèmi tó lọ jáwé fún. ilé yín ni wọ́n ti tọ́jú. ilé mi ó sá lọ nígbà tí ìṣẹ̀lẹ̀ tí ẹ̀yìn tán pa yẹn tó ṣẹlẹ̀ ó sá lọ ìgbà tó sá lọ mo wá sọ fún mo ní o lè gbé àdúgbò yìí báyìí o torí àdúgbò ìgbóná mo fún lówó mo ní kó lọ rẹ́ǹtì ilé ibùdó gan mo bá rí ilé kan ní. despite pé ẹ mọ̀ pé ìkọlẹ̀ lóyún inú wọn. no kà dáadáa kò tí ì lóyún gbà yẹn kò tí ì lóyún gbà yẹn. ṣùgbọ́n gbà tẹ́ ẹ mọ̀. mo dẹ̀ lẹ́yìn. ok mo wá gbọ́ lọ ṣé ẹ wàá fẹ́ gbà wọ́n mọ̀ ẹ́ ní báyìí. ó ti sọ pé mi kọ́ mo làwọn ọmọ ó ti sọ pé mi kọ́ mo làwọn ọmọ ní kóòtù. ṣé ẹ̀yin náà wàá fẹ́ gbà kankan nu gbogbo wọn mọ́.
èmi kọ́ ni mo ní wọ́n ó ní èmi kọ́ mo ní wọ́n ṣé ẹ mọ̀ pé òun ló sọ wípé adé ògún ẹni tó fi sọ pádé ògún yẹn ibi tó ti sọ pádé ògún yẹn iwájú gbogbo ọmọ orílẹ̀-èdè ló ti sọ ní kóòtù. gbogbo ọmọ orílẹ̀-èdè wọ́n pọ̀ ń bí ju kóòtù. no n tó ṣẹlẹ̀ ní pé ọkùnrin wà ní kóòtù obìnrin wà ní kóòtù jọ yẹn. obìnrin wà ń bí náà. ọmọdé wà ń bí àgbà wà ń bẹ. gbogbo wọn náà wà ń bí. so tí n bá tó fẹ́ mú kí ẹ bá fẹ́ tí n bá fẹ́ fún yín ní proof màá fún yín ní another ẹni sùúrù sà. ṣé àga tẹ́ ẹ jókòó lè yóò ti di hot seat máa yín dì báyìí o àga ó ti máa gbóná máa yín o. kò tiẹ̀ gbóná kankan torí pé ọ̀rọ̀ tó sọ́lẹ̀ yìí ó dàbí pé máa sọ̀rọ̀ yìí díẹ̀. ẹ sọ̀rọ̀ lé. bẹ́ẹ̀ eléyìí nǹkan wọ́n lẹ́yìn lẹ pa ẹni. èmi ò payán. ṣé ẹ rí ìwé tó mú sílẹ̀ yẹn akódébodè ní ìyá 2002 December ìgbà tá a kó débẹ̀ a lọ sí landlord meeting ìgbà táwọn ẹni yẹn dé pé ká máa bọ̀ ní landlord meeting ó wá dé mo wá sọ fún mo náà ní ká máa bọ̀ landlord meeting ó wá sọ fún mi pé oko kìí jẹ́ ti bàbá tọmọ kó má làálàá pé kí n máa lọ sí landlord meeting àwọn ọmọ mi ò kéré o pé kí n máa lọ sí landlord meeting nǹkan tán bá ti ń ṣe ń bẹ̀ kí n wá máa fún un lábọ̀ fáìn nígbà tó jẹ́ pọ́kọ kan ìyàwó kan náà kí ló wà nù mo wá lọ sí landlord meeting yẹn ìgbà tí mo lọ sí landlord meeting torí mi lè rojọ́ tó pọ̀ tó bí tiẹ̀ yẹn ṣé wá rí ìgbà tó di 2005 tí ọdẹ yìnbọn fún ẹni tó yìnbọn fún yẹn alọbẹ ní alẹ́ náà máa lọ gbowó ọdẹ ńbẹ àwọn ènìyàn wá pè mí àwọn executive yòókù dọ́dọ̀ wá ní 9 o'clock mo wá gba 600 naira jáde nínú ilé tiwa ilé kejì wọn fún mi ní 300 naira ilé kẹta lọ̀rọ̀ yìí ti ṣẹlẹ̀ sọ bá ṣe délé kẹta yẹn àwọn ènìyàn ẹlẹ́hàá pọ̀ ńbẹ mo wá lọ sẹ́ǹkùlé wọn àwọn ẹlẹ́hàá yẹn fún mi ní 600 naira ìgbà tí mo padà sí pásíjì wọn mo ní èlò lẹ́yìn ọkùnrin ti rí gbà wọ́n ní àwọn ò tí ì rówó kankan gbà mo ní ẹ̀rí pàwọn obìnrin dára sọ́lọ̀ mo ní mo ti rí 1500 gbà mo ní tó ṣẹlẹ̀ ní pé ẹjẹ́ mi kanlẹ̀kùn pálọ̀ tẹ́ nǹkan tí wọ́n ṣe mo tí wọ́n bá ti gbọ́ obìnrin wá sílẹ̀kùn fún wa mo dé kanlẹ̀kùn yẹn máa yẹn sílẹ̀kùn ó gbọ́wọ́ yẹn jájáde mo ní àbá tíjà wa executive mú bí léèrè oṣù mélòó làwọn jẹ olóṣù 5 ẹnì kejì tó sì ní oṣù mẹ́rin ló jẹ olóṣù 7 mo ní kò sí tó gbé sáré ẹ fún wa lóṣù kọ̀ọ̀kan káti ẹ̀fọ́ dẹ yẹn torí alẹ́ ẹjọ́ náà ni mo dé látọjà torí Kútọ́nù ni mo máa ń nà bí mo dẹ̀ ṣe sọ bẹ́ẹ̀ máa yẹn sọ di ariwo mo ní ẹ lọ pé ṣé a máa nà àdúgbò wa tá a bá ti fọlọ́pàá mú wọn ọlọ́pàá bá gba gbogbo owó yẹn lọ́wọ́ wọn wọ́n tún bá gba tọdún tó ń bọ̀ gan lẹ̀ máa yẹn lómi àdúgbò kì í rú ó ló máa ń tòrò ni ó ní kí n ṣe sùúrù tó bá ti di Saturday wọ́n á sanwó yẹn níwájú láti bí mo ṣe bínú kúrò bẹ́ẹ̀ nìyẹn máa yẹn wá pàṣẹ níjọ́ yẹn ní ojú mi wípé tó bá ti di ní táwọn ọdẹ bá ti dé kí wọ́n lọ sí ilé yẹn kán lọ jí wọn kán jọ ṣọdẹ mọ́jú mi ò rí jù bẹ́ẹ̀ lọ torí bàbá mi sọ fún mi wípé gbogbo tí bá ti bẹ̀rẹ̀ kí n bẹ̀rẹ̀ pẹ̀lú bísímìláì tí bá máa parí ẹ̀ kí n parí ẹ̀ pẹ̀lú alihamdulilayi rabbil alamin tó bá jù bẹ́ẹ̀ lọ ó kèmí àtọ́lọ́ torí mo sì máa ń sọ lójoojúmọ́ ọdẹ tó dé pààyàn kò sá lọ kò sọ pé ìwọ àmọ́ mi gan torí gbàtà dé yàgàn kú tó ní sọ ọmọ ẹni tó ń jẹ́ yàṣẹwà wọn làwọn ọmọ yàṣẹwà wọn nítorí pé yàṣẹwò pẹ̀lú àwọn olóru wọn dárúkọ àwọn tí wọ́n jọ lọ síbẹ̀ so ọlọ́pàá yẹn ló wáyé ṣẹ̀fà àwọn ọdẹ gan hàn mí èmi gùn mọ àwọn ọdẹ yẹn ọlọ́pàá tó wà ní ìcháàjẹ ẹjọ́ yẹn. mọ ṣé lóòótọ́ lọkọ yín sọ fún yín kẹ́ ẹ fi landlord meeting lẹ̀ before that time. ṣe rí ìgbà tó ní kí n fi landlord meeting lẹ̀ ó lọ yá 5000 naira lọ́wọ́ executive wa máa yẹn wá sí mi lówó yẹn mo wá sọ fún nínú ilé pé kí ló dé tó lọ yáwó lọ́wọ́ lágbájá ọba má yáwó lọ́wọ́ ẹ̀ kì í ṣe pé wọ́n pín owó nínú meeting yẹn owó tí wọ́n máa ń gbà lẹ̀ wọ́n máa fi sanwó ọdẹ ni. kí ló tí màá yẹn wá sí ẹ̀yin lówó. ó sọ fún mi wípé ó wá gba 5000 naira lọ́wọ́ àwọn dẹ̀ máa sanwó ọdẹ ní ọ̀túnla òun ló fi wá sọ fún mi bó dẹ̀ ṣe sọ fún mi mo wọlé mo kó 5000 naira fún kò jù bẹ́ẹ̀ lọ èmi mo gbà tó ní kí n má lọ sí landlord meeting nígbà tí kì í ṣe pọ́npọ́n owó bẹ́ẹ̀ ìyẹn bẹ́ẹ̀ ṣé wàá rí títí ó sọ wípé. bọ́ọ̀lù ìsìn tẹ́ máa dáhùn béèrè yẹn ẹni reason tán ṣe ní kẹ́ ẹ má lọ mọ́ ẹ ṣe sọ story olówó yíyá yẹn. kò sọ fún mi pé kí n má lọ sí landlord meeting mọ́ o tó sọ fún mi mo bí léèrè wípé kí ló dé tẹ́ lọ yá owó lọ́dọ̀ executive wa ó wá sọ fún mi wípé. bọ́n láwọn tún fẹ́ jọ yín sùn màmá pé kẹ́ ẹ má lọ bẹ̀ mọ́ pé èsì lọ. ìyá yẹn ò kú ìyá yẹn wà láyé kò tí kú
ṣé lóòótọ́ ni pé ẹni tẹ́ bí ọmọ kejì yẹn fún ìkànnì àwọn landlord tẹ́jọ́ ṣe mítìn yẹn? kì í ṣe landlord wa. bàbá kí ló dé tẹ́ wá parọ́ mọ́ wọn? ìbáwọn ọmọ mi ló dúró yìí kì í ṣe landlord wa. ṣé wá rí yẹn bẹ́ẹ̀? ṣé wá rí ìgbà tí ọ̀rọ̀ yẹn ṣẹlẹ̀ ọgbà tó gbé mi lọ sí kóòtù kọ̀kọ̀kọ̀kọ̀ lẹ́yìn ìgbà náà ṣé wá rí aláàjì tó ní ọmọ yẹn aláàjì yẹn ló tẹ̀lé mi láti day one títí ẹjọ́ yẹn fi end. which aláàjì? aláàjì tí mo bí tí mo bí ọmọ yẹn fún. wọ́n yóò ẹ̀sìn wá nílé ọkọ yín náà. mi sì ní ọkọ torí ọ̀rọ̀ yẹn ṣẹlẹ̀ ní 2005 tọ́rọ̀ yẹn ṣẹlẹ̀ lóru kò sí ní ilé bí ọ̀rọ̀ yẹn ṣe ṣẹlẹ̀ tá a ti kúrò ládùúgbò di àárọ̀ yìí mi padà sádùúgbò yẹn yàtọ̀ sí ìgbà tí ọdún wo lẹ bí ọmọ tá à ń sọ yìí? mo bí ọmọ yẹn ní 2008 ni mo bí ọmọ yẹn ní January 2008 ọ̀rọ̀ ṣẹlẹ̀ ní 2005 December ní ẹ̀yìn ìgbà tó nígbà tí a fẹ́ yọjú sí court. December 2005. bẹ́ẹ̀ni lọ́rọ̀ ṣẹlẹ̀ ẹbí ní January 2008. okay. nígbà tí ọ̀rọ̀ ṣẹlẹ̀ gbàǹtọ́rọ̀ ṣẹlẹ̀ tá a fẹ́ yọjú sí Yàgànkú tí wọ́n ní kí gbogbo executive yọjú tí mo fẹ́ yọjú sí Yàgànkú ìyá tó tọ́ mi yẹn ló gba lọ́ọ̀yà fún mi ní ìyànà lodge. àwọn ò gba lọ́ọ̀yà fún mi rárá. mi ò mọ̀ pé òun ló gba lọ́ọ̀yà o torí àwọn ọmọ mi wà bí o sọ́gbà tí màmá yẹn gba lọ́ọ̀yà fún mi nígbà tí a dé court wọ́n dìlé mi ó wá wò mí ní Yàgànkú lẹ́ẹ̀kan ìgbà tí mo padà dé màmá yẹn sọ fún mi wípé owó táwọn ná ní court ó jẹ́ 15,000 naira ìyá yóò tí kú o bí wọ́n dẹ̀ ṣe sọ fún mi nígbà tó di mo dé ní January 6 láti Agodi bí màmá yẹn ṣe sọ fún mi nígbà tó di March ending mo fún màmá yẹn ní 10,000 ó ní kí n fi 5,000 naira lẹ̀. ẹ já wo báyìí mà ṣé ká gbà pé ẹ sì wà pẹ̀lú bàbá yẹn nígbà tẹ́ ń fẹ́ ẹni tẹ́ bí ọmọ yẹn fún. mi sì pẹ̀lú ẹ̀ mọ̀ ó ti wá jáwèé fún mi ó ti wá fún mi níwèé ó gbé mi lọ sí kóòtù ní 2007 kọ́lá lọ sí court mo dẹ̀ bí ọmọ yẹn ní 2008 January a lọ sí court ní wọ́n parí ẹjọ́ yẹn ní 2000 ní January 2007 olóògbé mi lọ sí court mi sí pẹ̀lú ẹ̀ mọ́ nígbà tá a dẹ̀ tí ọ̀rọ̀ yẹn lọ bẹ́ẹ̀ nígbà tó di 2008 yẹn tí mo bẹ̀rẹ̀ sí ní lọ sí court wọ́n tún já bẹ́ẹ̀lì mi again mo bẹ̀rẹ̀. déètì ìgbà tẹ́ lọ sí court ń bì is 2008 o 12/12/2008. bẹ́ẹ̀ bá dẹ̀ sí ilé wọn mọ́ kí ni wọ́n ṣẹ̀ṣẹ̀ wá gbé yín lọ kóòtù sí. tá a fi lọ sí court mi yẹn sí ilé àmọ́ àti olúkálùkù ti lọ 2005 yẹn olúkálùkù ti túká. ó kéde ẹ̀ ti ríra yín mọ́. náà ti ríra wọn olúkálùkù ti túká. síbẹ̀ ni bàbá. ìgbà tí ìṣẹ̀lẹ̀ yẹn ṣẹlẹ̀ ló sákò ní àdúgbò yẹn. ìgbà náà ti ríra mọ́. láti ríra mọ́ so èmi ń lọ síbi tó sá lọ mo lọ ń rí. ok so ìgbà tí tí ọ̀rọ̀ di ọ̀rọ̀ tí ọlọ́pàá. ṣé bá táìmù yẹn náà ni wọ́n pàdé ẹni tán fẹ́ náà. irọ́ kò ṣe táìmù yẹn àwọn ti jọ ń ṣe meeting ní kọ́mítì. ṣé láńlọ́ọ̀dù àdúgbò yìí lẹ́nu yẹn lóòótọ́. ṣe láńlọ́ọ̀dù àdúgbò wa ni náà ó kò dùn mí pé máa yẹn ti kú ni àbájá pé kò tí ì kú ni ilé yóò gan àwọn arábòde tí wọ́n bá ń gbọ́rọ̀ yìí lálẹ́ yìí ọ̀pọ̀lọpọ̀ gan lè pè eléyìí tó sọ wípé èmi lọ yáwó lọ́wọ́ kọ́mítì kankan kọ́mítì wo mo yáwó lọ́wọ́ ẹni kó mú kọ́mítì yẹn wá èmi ìyàwó lọ́wọ́ kọ́mítì kankan àwáwí ló ń wí. so nínú àwọn landlord meeting tá ń lọ tẹ́ ẹ rán wọn lọ ni wọ́n ti lóyún. ló ti rẹ́ni tó fẹ́ yẹn tó bímọ fún. ọmọ tó dẹ̀ sọ kò ń bí di 2008 yẹn irọ́ ló ń pa 2007 ni January 15 2007 toríjọ́ tó bí ọmọ yẹn ó ránṣẹ́ sí ọ̀rẹ́ ẹ̀ kan ní àdúgbò yẹn tó ń pè ní mi ya pápá. January 16 2007. January 15 January 15 2007. ó ránṣẹ́ sí ẹnìkan sí ọ̀rẹ́ ẹ̀ kan ní àdúgbò yẹn tó ń pè ní ọmọ pápá. tó bá ṣe January 15 wọ́n bí 15 àbí tó bá gbé 2007 January 15 2007 wọ́n bí. ìgbà tọ́mọ yẹn tó ti gbé bí ọdún ó ti lé lọ́dún méjì gan kí n tó gbé lọ sí court kí n tó lọ jáwèé fún. anyway infidelity is here but mama ebi tẹ́mi ń lọ jàre lórí tẹ́ gbé wá bàbá lẹ sọ pé àwọn kọ́ làwọn lọmọ tẹ́ ni wọ́n wá gbà yín náà. bàbá aláàjì iṣẹ́ àmọ́ kan tó ṣe rí ní ọjọ́ yẹn lọ́hùn tó sọ fún mi ní court ó sọ fún àwọn bàbá yẹn wípé obìnrin tó bá wù ni ọmọ rẹ̀ wù ni o
ó lóun fún mi ní ọmọ kéèyàn dalé fún un ṣẹ́rí gbogbo nǹkan tá a bá ṣe láyé lájì yín ẹ̀ sẹ́yìn rẹ nílé yóò dà fún yín ṣẹ́rí ilé yẹn àjọ ní ilé yẹn ni ó lọ 15 years ó ní 10 years bí nǹkan ló lò ní Zaria mo wà ní Ìbàdàn ìwé tá a fi ra ilé orúkọ àwọn ọmọ mi 3 ló wà dẹ̀ ó kọjá mọ́lá Adéṣẹwà Adétọ̀míwá first born mi second born mi third born mi wọ́n wá sọ fún mi ní ọjọ́ tá a wá sí abẹ́ aṣọ wípé àwọn ti lọ tún àǹtí Dáfídì ṣe torí àwọn àbúrò ẹ̀ tẹ̀lé wá láti fẹ̀ mo wá sọ fún wọn pé ẹ̀túnṣe I don't care ni kò kàn mí ṣùgbọ́n orúkọ mẹ́tẹ̀ẹ̀ta tó wà nínú ìwé òun ló gbọ́dọ̀ hàn ṣé wá rí ìwé yẹn nígbà tí mọ́tò ẹ̀ bàjẹ́ ó lọ fi ìwé tàkọ́kọ́ ni ó lọ fi yáwó lọ́wọ́ ìyá tó tọ́ mi ó lọ fi yá 40,000 lọ́wọ́ ìyá tó tọ́ mi àwọn ọmọ mi ló dúró yìí ṣé rí ní court ó ló sọ fún mi pé òun fún mi ní ọmọ 6 kí èèyàn dalé yẹn kí n má débi ilé yẹn mọ́ ṣé wá mọ̀ pé àwọn mẹ́ta wá sọ ń gbà yẹn. bàbá tí ó wá ṣe àwọn mẹ́ta náà jókòó ní kóòtù ìjọ náà bàbá tó wà láàrin yẹn ó ní ṣé mo gbọ́ nǹkan tó wí mo ní mo gbọ́ bàbá kejì wá dá mi lóhùn yìí pé ókè ọkùnrin ọmọkùnrin ó lọ fún ọmọbìnrin lọ́mọ ó fún lógún òní ẹ̀ ṣé o mọ̀ pé gbogbo nǹkan tó nílò fún yẹn ó lọ fún olóbìnrin tó bá wù ní lọ́mọ rẹ̀ wù ní so bàbá yẹn wá dé àpẹ arábìnrin ṣọgbọ́n kan tó bàbá ìsọmú ni mo gbọ́ ó ní báwo ni màá ṣe wá ṣe báyìí mo ní Ọlọ́run tó lẹ́rù ní ó bá mi gbé o mo ní tọ́lọ́ tó lẹ́rù lónìí oṣù ká mo dẹ̀ dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run àwọn ọmọ mi ìtọ́jáde yunifásitì ìtọ́jáde poli àwọn tí ó kàwé nínú wọn mo try mo dá wọn lókòwò kò sí tí ò níṣẹ́ lọ́wọ́ nínú wọn mo dẹ̀ bá láì mi lọ mi ò lókà tẹ̀ mọ́ torí tí bá sọ fún yàn pé dàrọ mi ní kíkà lẹ́mọ́ ó bá ti Táyọ̀dé bẹ̀rẹ̀ wàhálà tiẹ̀ tó yà sọ pé dandan òun lọ sí ọ̀dọ̀ bàbá àwọn òun ló fà tó tún fi jẹ́ pé kéèmì àti ẹ̀ pàdé nígbà tí Táyọ̀ lọ bẹ̀ kò dá Táyọ̀ mọ̀ ọmọ yẹn ló ṣe introduction rẹ̀ fún torí pé tẹ̀sẹ̀ ń wò mí kì í kọjá yìí mí kì í fẹ́ nǹkan tó máa mú ìdọ̀tí bá mi. wọ́n tún bá yẹ pé lóòótọ́ lẹ sọ nílé ẹjọ́ pé àwọn kọ́lẹ̀ bí àwọn ọmọ ìfún. ṣètò pé Galaxy television ká ní pé iléeṣẹ́ yẹn ṣe function yìí torí àwọn ló wá rẹ́kọ̀dì ẹ̀jọ́ náà ní máa yẹn sọ fún mi wípé. ẹ̀yin ní bcs ni. bcs kọ Galaxy ṣé wàá níbo lẹ ti wò níjọ́ yẹn. access láti. tẹ bá ní access láti. Galaxy television náà ti wò tọ́mi wá ló sọ ọmọ yẹn sáré wá pè yín kálọ̀ pé mọ́ èmi ẹ máa bọ̀ àṣẹ tí ẹ fa nǹkan tó tó báyìí mo ní kò sí nǹkan tí mo bá fa mo ló sọ pé òun ò fẹ́ ọmọ mo lé mi náà dẹ̀ ti yọ̀ǹda ilé fún kólúkálùkù wà lórí ọwọ́ ẹ̀ àtọ́jú náà mi dẹ̀ padà ló bá. kì í ṣe pé ẹ̀yin lẹ sọ pé àwọn kọ́lẹ̀ bímọ fún. ṣé rí ọ̀rọ̀ yẹn kan ṣoṣo yẹn ó ní mò ń bá fàdárọ̀ yìí èmi kọ́ ni mo sọ fún yín pé òun kọ́ ló lọ́mọ ó ló sọ fún mi yín pé òun fún mi ní ọmọ 6 ìgbà tí mi dẹ̀ sí ilé ní ìjẹta òun àtàwọn àbúrò ẹ̀ wọ́n wá pè mí lẹ́lẹ́wọ̀n wọ́n sọ fún mi pé ìwọ tó ti lọ sí Agodi ìwọ tó ti lọ sí Kérémọ́jé ìwọ náà dà ìwọ tó ṣàṣẹ́wó mo ní ti bá tẹ̀ ṣàṣẹ́wó mo ní mo fi táwọn ọmọ mi ni mo ní débi pé mi ò ṣàṣẹ́wó kò sí èmi ìrìn ní aṣẹ́wó tí n bá ṣàṣẹ́wó àwọn ọmọ mi àyà aṣẹ́wó mi ìṣàṣẹ́wó rárá. ẹ wo bí àwọn lẹbi àwọn ọmọ ìfún. ó ní mo bí fún olóde sọ pé òun fún mi bàbá yẹn dẹ̀ sọ fún mi nígbà tí mo tún béèrè wípé oúnjẹ wo ló máa fáwọn ọmọ ẹ̀ bàbá yẹn ní ṣé tó máa fún yàn ní ewúrẹ́ pé kó máa mú lọ ṣé ẹni tó fún ní ewúrẹ́ ṣé tó máa fún ní owó tó máa fi bọ̀ mo ní rárá mo lọ́lọ́ abamigbẹ́rù mi mo dẹ̀ get out. but language kan wà ń bí tó ń fìdí tí bàbá sọ múlẹ̀. bóyá àgbà tó lọ gbàwé. ni wọ́n wá ní kẹ́ bóyá. wọ́n sọ wípé kó kọ́ bẹ̀. wọ́n ní the defendant shall not visit the plaintiff house or working place anymore. And the children shall know his father when they grow up. ó lè ṣe pé bóyá àgbà tó lọ gbàwé làwọn bàbá yẹn kọ ṣùgbọ́n nínú kóòtù ìjọ yẹn tí ó wà ní ṣẹ́rí ọ̀rọ̀ yìí ó ta kókó ṣùgbọ́n lójú Ọlọ́run ẹ̀ láàyè ó kílẹ̀ sọ Ọlọ́run tó dá mi tó dá láàlẹ́ yìí. tó kì í ṣe pé ẹ̀yin lẹ sọ pé àwọn kan náà lọ́mọ. èmi kọ́ lèmi sọ bẹ́ẹ̀ fún un ó ló sọ pé òun fún mi ní ọmọ 6 ó lóun gáàsì mi ó lóun fún mi ó látòkú wọn àtàyè wọn ó lóun fún mi ọjọ́ tàjọ tún kó ọ̀rọ̀ yìí lọ sọ́dọ̀ ìyá tó tọ́ mi ìyá yẹn sọ fún mi pé kí n kíra mi kú oríire ẹgbẹ́ ká ní ọmọ ìkan ti kú nínú àwọn ọmọ yẹn ẹgbẹ́ màmá kò mú dáná wọ́n sọ fún màmá yẹn pé Ọlọ́run tó dá èmi ó ju ẹ̀yin lọ èrò àtẹ̀rọ yín àtẹ̀rẹ́ tó lòun fún mi lọ́mọ Ọlọ́run ò ní jẹ́ kó jọ lé àwọn ọmọ mi lórí. torí pé ìyá tó tọ́ mi ni ọkọ ló bí mi gẹ́gẹ́ bó náà ṣe máa sọ nǹkan ló bí mi ló tọ́ mi ni
mo wá sọ fún màmá yẹn lọ́jọ́ náà mo ní tẹ́yìn bá rò pé káwọn ọmọ mi kú mo náà ọmọ mi ò lè kú mo ní kú tó máa pa àwọn ọmọ mi àyà pa mí ni mo nítorí pé àwọn ọmọ mi ò ní kú kò sí ikú kankan tó máa pa àwọn ọmọ mi. bàbá kò sí ikú kankan. ṣé gbogbo àwọn ọmọ tó kù yìí sìn lẹ́yìn tó lóun fẹ́ lọ bá bàbá ṣé ẹ rẹ́dì láti ṣe unite wọn pẹ̀lú bàbá yín ni o. wọ́n lọ sọ pé òun fún mi wọ́n náà fún mi lọ́mọ wọ́n lọ fún mi lóun dáṣì mi wọ́n látòkun àtàyè wọ́n lóun dáṣì mi wọ́n lọ fún mi lóun dáṣì mi ni èyí tó ní ìdìbò abẹ́ mi mọ́ bí tó tojú bọ̀ lọ tó ti sọ fún mi pé kò ní ṣoríire nígbà tó máa ṣí ṣọ́ọ̀bù mo lọ dájọ́ 2 years mo fi dájọ́ 200,000 tí mo kó mo lọ rí ṣí ṣọ́ọ̀bù alájí mo dáhùn gan alájí mo lọ 7 years prison lóyún ilé tó gbé yẹn ni alájí ọdún méje ni mo lọ lágbódì ọdún méje láì pààyàn láì mọ kékeré láì ṣe wípé mo yá mi ni mo pààyàn tí bá pààyàn kàyé pálí tí bá pààyàn tí bá jẹ́ ọmọ. ẹ má ṣe fún. alájí ọdún méje wọ́n fún mi ní 7 years prison mi mọ bí tí wọ́n ti ṣèdájọ́ pé wọ́n rí nǹkan kan sọ wípé nǹkan tí mò ń ṣe ni wọ́n lè fún mi lẹ́wọ̀n ọdún méje wọ́n wá fi àwọn ọmọ mi sílẹ̀ kótó ni mo máa yan owó tí wọ́n gbé nínú yàrá mi ní ọjọ́ tó gbúdé 1.5 million ní àwọn mẹ́ta ló dá owó mi láfẹ́ lọ fi àjà wọ́n gbé owó yẹn lọ alájí mo san gbèsè mo lè tọ́jú ọmọ mẹ́fà mo lè san gbèsè nígbà tí wọ́n tún san gbèsè tán nígbà tí wọ́n tún wá máa ṣe ìdájọ́ wọ́n fún mi ní 7 years prison jọ́ọ̀jì yẹn sọ fún mi dáná pé dèmọ́là mo fẹ́ lọ fi ẹ́ pamọ́ káyé má bàa fi ẹ́ pamọ́ ó fi wọ́n ọmọ ságbèdè fọ́dún méje wọ́n rìn ní wàhálà mo rìn nínú sáà ó fa àwọn ọmọ mi sílẹ̀ nínú nílà yìí lọ ọmọ méjì ló ṣẹ̀ṣẹ̀ wọ school inú prison ni mo àti máa ń wà fowó ránṣẹ́ sápọ̀ mi ní school inú prison ni mo wà ni mo mi kọ́ lọ sẹ́dẹ̀ ọmọ mi kọ́ lọ sí school Ìbàdàn eléyìí Ìbàdàn ló wà ní ìtọ́jú obìnrin màmá sọ fún wọn pé ẹ má yàyà kóyà o ẹ má wọ̀ kan tó yẹ kẹ́ wò fẹ́ sùn mo fẹ́ dé ṣé mo wá ọlọ́run jẹ́ ìbá mi rìnrìn àjò yẹn nígbà tó lọ sí ilé ibi tí wọ́n gbé ọjọ́ tó dájọ́ ní court wọ́n sọ fún mi pé mi gbọ́dọ̀ délé yẹn mọ́ láíláí wọ́n lòun náà gbọ́dọ̀ débi tí mo bá ń gbé mọ́ láíláí it's alright mo lè get out mi débẹ̀ mọ́ torí pé o ti fún mi láwọn ọmọ mi olófún mi lọ́mọ fún rẹ̀ ló fún mi alájí fún rẹ̀ ló fún mi lọ́mọ tí máa kúrò ọmọ kéléje yàjẹ́. it's alright. alájí mo dààmú. it's alright. ẹ̀mẹ́ta ni mo lọ Ṣàgòdì ká tó ṣe judgement. it's alright. ẹ dúró bàbá ẹ fún wọn ní ọmọ mẹ́fẹ̀ẹ̀fà. mi ò fún ní ọmọ kan èmi kọ́ mo sọ bẹ́ẹ̀ àbúrò mi gan tó jọmọ ìyá mi ó wà ní kóòtù ní ọjọ́ tí wọ́n ṣe ìdájọ́ yìí tó ti yé yín ó kàn dùn mí wípé àbúrò mi yẹn Ifẹ̀ ló ti ń wá àkọ́kọ́ tá a kọ́kọ́ wá ó wá ẹ̀kejì ó wá even gan níjọ́ Wednesday tán ni wọ́n máa gbé ọ̀rọ̀ yìí sórí afẹ́fẹ́ ó wá bí àjọsùn atẹ́gùn bẹ́ẹ̀ yẹn ni so ó wá ní òun ò lè wá pé òtútù tó rọ́ sí òun lára ó ti dá àárẹ̀ sí òun lára ni òfin wà bí lálẹ́ yìí tó bá jẹ́ kó wà bí ni ìbàjẹ́rìí sí ó wà bẹ́ẹ̀ ní kóòtù ìjọ yẹn tó bá dẹ̀ jẹ́ wípé ẹ ní orí ọ̀fẹ́ láti gba fídíò kẹsẹ̀tì ní BCS ni ẹ rí òtítọ́ tí mo ń sọ. iná jó library wọn ni. nǹkan tó lè yóò bá sí yẹn ni ẹ bá rí torí BCS wọ́n interview mi jọ yẹn tí wọ́n dẹ̀ sọ pé BCS làwọn ti wá òbí wọn rò wípé media houses wo náà ti wá wọ́n ní BCS wọ́n interview mi jọ yẹn. mama kí ni a fẹ́ ṣe ńgbà tí kan wá yarí kó ń lọ bá bàbá wọn. mo yọ ń tẹ fún. ẹ̀yin kọ́ bàbá. mi ò lè gba ọmọ kankan sọ́dọ̀ because reasons tí mi ò fi ẹ̀ fi lè gba ọmọ kankan sọ́dọ̀ ni pé ilé yẹn gbogbo ilé yẹn ni mo ti fi rẹ́ǹtì tán mo dẹ̀ ti gbowó ọdún mẹ́ta lọ́wọ́ tenant kọ̀ọ̀kan wọn dẹ̀ ti lọ́dún kan tán that's number 1 number 2 ilé yẹn ni mo fi ń jẹun mi ò ṣe kankan. gbogbo àwọn ẹsikísọ mi ò ṣe kankan now bí mi ò tẹ́ lè gba ọmọ ìdí tí mi ò fi lè gba ọmọ kankan sọ́dọ̀ náà àwọn ọmọ yẹn ni wípé ó ti poison mind àwọn ọmọ yẹn tí n bá gba àwọn ọmọ yẹn my life is not safe. okay sir isi bóyá ìtọ́ ẹ̀kẹ́ fi ṣáájú lẹ fi kẹ́yìn kí wọ́n ti wáyé pé mi wà ní tí mò ń gbọ́ báyìí nísìn ní bàbá àyà kí ni bàbá yìí wá ń sọ yìí tí ẹ bá sọ ni pé wọ́n ti poison mind wọn ìgbà tí wọ́n sọ pé àwọn kọ́ ni wọn àyíkọ́ náà bí fún ní sọ pé torí pé ẹ fi lé rent
àbí torí pé gbígbà sọ́dọ̀ ìyẹn ni mi fẹ́ kẹ́ lò. sókè sọ́yìn sá ní tó ṣẹlẹ̀ ni pé àwọn ọmọ yẹn gan mi ò lè bá wọn gbé because ó ti poison mind wọn tí mo bá ní mo gba any of them sọ́dọ̀ ẹ̀mí mi wà ní ewu. Fine, is it gbígbà sọ́dọ̀ la sọ or accept them as your children. tí kẹ́ mọ̀ pé tí n bá gbà wọn sọ́dọ̀ náà wọ́n á máa bá mi gbé. No, ọ̀pọ̀lọpọ̀ nínú obìnrin wọn ti wà nílé ọkọ. Gbogbo wọn náà gbà tí wọ́n wà nílé ọkọ mi ò mọ̀ gbà tí wọ́n ti wà nílé ọkọ mi ò mọ̀ nǹkan kan pa wọn. But nígbà ẹ̀yin náà mọ̀ nǹkan kan pa bọ́n ṣe ń jẹ bọ́n ṣe ń mu bọ́n ṣe lọ school náà. Mo bá wọn lọ àwọn ọmọ reject mi ni. Where was that? Okay, nígbà tí àbúrò ọmọ kẹrin ó wà ní People's Girls Grammar School gbà yẹn mo wá lọ gbà yẹn ni kéèsì yẹn ó ṣẹlẹ̀ freshly ọmọ yẹn rà accept wípé òun á mú àbúrò òun yẹn ọmọ tán ló ń trọ́bù wọn tó ló ń trọ́bù yìí ìgbà yẹn wà kékeré mo fẹ́ kán bá mi gbà sí school Rochas ní òkè àdúgbò sókè mo ti rí principal bẹ̀ ńgbà yẹn mo bá sọ̀rọ̀ ó ní kí n mú wá mo wá lọ bá ọmọ yẹn school mo ní kó sọ fún màmá ẹ̀ pé kí ọmọ yẹn kó tẹ̀lé wá sí school lọ́jọ́ kejì so that màá lè mú láti school lọ sí ọ̀dọ̀ principal yẹn so mo kàn débẹ̀ ní àárọ̀ ọjọ́ kejì ni lọ́mọ yẹn lóun mọ̀ mí mọ́ ó mọ̀ mí mọ́ kẹ̀ ok àwọn tíṣà àwọn bẹ̀ kan fẹ́ máa embarrass mi mo ṣe ránṣẹ́ sí ẹnìkan tá a jọ ń gbé ládùúgbò tó jẹ́ bọ́sà àwọn gbà yẹn nìyẹn Mrs Adeleke mo wá ní pé kán bá mi pè wá mo bá kí yẹn mo ní ọmọ yín mọ̀ lóun mọ̀ mi yẹn bá dáhùn ní pé Wùmí ò mọ bàbá ẹ kí ló ṣe ẹni yẹn ló bail me out tí ò jẹ́ kí àwọn tíṣà yẹn embarrass mi jọ yẹn ok mo dẹ̀ lọ sí ọ̀dọ̀ mọ̀mọ́ tí ó tọ́ dàgbà wípé mo mọ̀ dé skul Wùmí lòun mọ̀ mí mọ̀mọ́ ní báyà ìyá ìdò sọ pé kó sọ bẹ́ẹ̀ ní pé kò burú then nígbà tí wọ́n ti sentence ẹ̀ sí prison ní ya 2012 February 3 2012. Kéèsì 2005. 2012 náà tó sentence wọn. Bẹ́ẹ̀ni being a murder case. Okay. So sentence sí 2012 yẹn mo lọ kí mọ̀mọ́ yẹn fún ìbánikẹ́dùn mọ̀mọ́ yẹn wá ní pé ṣé mi ò ní lọ wo àwọn ọmọ mi ni mo ní ilé ẹjọ́ ti sọ wípé kí n má débi tí ó bá wà kó náà má débi tí n bá wà mọ́ mo ní mi ò fẹ́ tẹ òfin àṣẹ ilé ẹjọ́ lójú o mọ̀mọ́ wá ní pé àfi tí n bá fẹ́ lọ rí àwọn ọmọ mi lókù pé ṣé ìgbà tí ó wà ní àhámọ́ ìjọba yìí ló máa fọlọ́pàá mú mi wẹ́ tẹ bá ti ní kí n lọ màá lọ n bá gbéra èmi àti ọmọ àbúrò mi àbágbé machine la lọ síbẹ̀ ìgbà tá a lọ síbẹ̀ àkọ́bí ẹ̀ lọ́kùnrin à ń pè ní Tọ̀míwá Adétọ̀míwá mo débẹ̀ mo rí ọmọ yẹn Tọ̀míwá ó lóun ṣe Tọ̀míwá ó ṣe Tọ̀míwá kẹ̀ Fẹ́mi ó lóun ṣe Tọ̀míwá ó ń lo aṣọ lọ́wọ́ ńjọ́ yẹn lọ́sàn-án gan bá dẹ̀ àwọn bọ́ìsì kan náà wà ní inú kọ́ńpáàdì yẹn n bá pè wọ́n mo ní ẹjọ́ kí ni orúkọ bọ́ì tó ń lọ sọ yìí wọ́n ní Fẹ́mi mo ní Tọ̀míwá náà ni so mo ní kí ọmọ àbúrò mi kéde ká lọ. ọmọ yín ni o. ọmọ mi ló sọ pé òun mọ̀ mí yẹn tó lóun ṣe Tọ̀míwá n bá ní pé kí ọmọ àbúrò mi yẹn kó jẹ́ ká lọ àbá lọlé gbà lọlé mo lọ rìpọ́tù fún màmá tí ó tọ́ dàgbà pé mo dé ọ̀dọ̀ àwọn ọmọ yìí o wọ́n làwọn ò mọ̀ mí o màmá ní máa padà lọ ní mo lè mi ò lè padà lọ mọ́ o mi ò lè jẹ́ kí wọ́n wá sọ táyà sí mi lọ́rùn o nígbà tí wọ́n bá sọ pé gbogbo ọmọ lolúwẹ̀ ilé wọn dẹ̀ jìnnà síbodè màmá wa ní pé òun á kó fọ́tò ìyá wọn fún mi mo ní fọ́tò kókó fọ́tò tí wọ́n máa gbà lọ́mù tá a jóná mo ní mi ò lọ màmá wọn bá tó pé òun á mú àbúrò ẹ mọ̀mọ́ wọn òun á mú tẹ̀lé mi lẹ́yìn mo ní fine nígbà tó dídé yẹn bá tẹ̀lé mi lẹ́yìn ìyẹn á lè sọ pé bí mo ṣe jẹ́ nìyí fọ́tò lè fọ́ òun bá sọ bẹ́ẹ̀ àwa jọ lọ èmi àtàbúrò mọ̀mọ́ wọn ọmọ tó ní ohun ìṣètọ̀míwá ń jọ yẹn àbúrò mọ̀mọ́ ẹ̀ wá pè tọ̀míwá ó wá dáhùn wá ní síbo ló ìṣètọ̀míwá last week tá a wá bíi okay èmi dáadáa bàbá wọnú ilé wọnú pálọ̀ tí ó rẹ́ǹtì gbá níbi ní pápá ẹlẹ́yẹ bàbá wọbẹ̀ bàtà wọbẹ̀ àjòkó àbúrò ọmọ mẹ́yẹn ló wá ní pé kí ló dé tí ẹ kọyìn sí bàbá yín tẹ bá bàbá yín jà kankan báwo ó wá nítorí èmi dá ìfọ́sì ìyá òun yẹn wá ní pé bàbá ẹ̀ dá ìfọ́sì ìyá ẹ ló mú kó fẹ́ kọyìn sí bàbá ẹ ó ní òun gbàládùra fún ẹ wípé tí o bá fẹ́ obìnrin tó níwà bí irú ìyá ẹ wípé ayé asún ẹ ó sọ bẹ́ẹ̀ fún ọmọ yẹn jọ yẹn èmi ò àbúrò mọ̀ mẹ́wàá ní pé ṣé mo lọ́rọ̀ sọ mo ní ọjọ́ ọ̀rọ̀ tí ì wáyé ọjọ́ iwájú lọ́rọ̀ wà kìrìsìn èmi ò sọ kankan jọ yẹn
so wá ní kí n máa rí àbúrò mọ̀mọ́ yẹn wá next week yẹn ó súnmọ́ Easter time. Being a father, mo ra nǹkan tí mo lágbára àtowó, mo ra ráìsì, mo ra gbogbo ẹ̀, mo gbé ránṣẹ́ pé kí wọ́n gbé lọ sórí. Ó ti sọ pé kí n má tẹ̀lé àbúrò mọ̀mọ́ wá, pé tí n bá tẹ̀lé wọn wá pé secret tó ń bá fi hàn àbúrò mọ̀mọ́ yẹn pé òun ní fi hàn, mi ò dẹ̀ tẹ̀lé wọn lọ. Ọmọ àbúrò tèmi ló wá gbé lọ. So gbàtàn dẹ̀ gbé lọ, Wùmí jọ́ kìíní àná yẹn wọ́n reject oúnjẹ àti owó tí mo fi ránṣẹ́ sí wọn, wọ́n dá padà fún mi, mo dẹ̀ gba nǹkan mi. So àtìgbà yẹn èmi ò gbà tí wọ́n dé àwọn ò tí wọ́n reject mi ò wá wọn mọ́. tí màmá wọn dẹ̀ sọ pé àwọn yìí kọ́ lẹ́ni wọn. ó ti sọ màmá wọn ti sọ pé èmi kọ́ ni mo ni wọ́n. àwọn ọmọ náà dẹ̀ wọ́n reject mi. kí ni plan tẹ́yìn ní fún ọjọ́ alẹ́ báyìí ẹ̀yin gangan fúnra yín pẹ̀lú gbogbo àwọn ọmọ yìí? What's your personal plan? Ọlọ́run ni ohun gbogbo wà lọ́wọ́ Ọlọ́run Alhaji. bọ́ẹ̀ ti níyàwó mi. mo ti níyàwó mi. ẹ̀rẹ̀ ti bímọ mi. mo sì bímọ méjì mi. ọmọ méjì mi. bẹ́ẹ̀ni. bọ̀ àwọn yìí sì kéré. wọ́n kéré. Ọlọ́run ohun gbogbo wà lọ́wọ́ Ọlọ́run. ṣé ẹ ti zero mind yín lórí gbogbo àwọn mẹ́fẹ̀ẹ̀fà yẹn? ẹ mọ̀ pé mo súnmọ́ wọn, àwọn ni wọn súnmọ́ mi. no mo kàn fẹ́ mọ̀ ni before now ẹ ti zero mind yín. mi ò ní ìrètí kankan lórí wọn, mo zero mind mo lórí wọn. náà tí kan ti wá fúnra rẹ̀ kó ń mọ̀ ìyá àti bàbá àwọn tó dẹ̀ yóò yá ìlẹ́nu kó ń fẹ́ lọ sọ́dọ̀ bàbá àwọn ṣe lè gbà òun kí pé gbà sílé láti máa gbé ni o ṣe lè accept it as your son because for him to have insisted mo ń sáfẹ́ lọ́dọ̀ bàbá àwọn fẹ́ lọ́dọ̀ bàbá àwọn bí ìyá ìṣètọ́jú wọn tó bí gbogbo gbìyànjú ẹ̀ ṣe nǹkan àwọn ọmọ kan dẹ̀ wà bẹ́ẹ̀ bẹ́ẹ̀ tẹ́ ẹ rí kẹ́ ẹ ṣe bàbá wọn ni wọ́n làwọn lọ́dọ̀ bàbá wọn so bọ́ọ̀lù kí lẹ lè ṣe láti má let ọmọ yẹn down láti má dojú tì í pé ọ̀dọ̀ bàbá rẹ tó ọlọ́ọ̀lọ́ náà nù o. Alhaji n tí ó wà bẹ́ẹ̀ ni wípé ọmọ yẹn fẹ́ máa gbé ọ̀dọ̀ mi ni. ọmọ yẹn tó ọ̀rọ̀ ọdún mélòó báyìí? Alhaji ọmọ 26 years. ó ti lé 26 years. ṣé wàá máa gbé lọ́dọ̀ mi ni. ọmọ yóò fẹ́ gbé lọ́dọ̀ ẹ̀ kó ló ti ń ṣiṣẹ́. ṣé rí iṣẹ́ mẹ́ta ni mo jẹ́ kókó tó dùn pọ́kùnrin ni mo wò pé bí kò bá ṣe ẹ̀ka ṣe. mo ní kó lọ kọ́ṣẹ́ bread, mo ní kó lọ kọ́ iṣẹ́ àwọn tó máa ń yọ block. mo wá sọ fún yín pé kó lọ kọ́ṣẹ́ òwò pé kó máa ta part ọ̀kadà. ó dẹ̀ kọ́ṣẹ́ yẹn fún 3 years. mo ṣe freedom fún ijó mo ti fi síbi iṣẹ́ ni mo ti bẹ̀rẹ̀ sí ní ìdájọ́ fún ọjọ́ tó máa ṣí ṣọ́ọ̀bù 200,000 naira ni mo kó fún kó lọ fi rajà tí kò wá padà ta ọjà yẹn wà nílé mi ti sìn. ní èní ká ní mo mú fóònù ẹ̀ wá ni àwọn àbúrò bàbá yìí wá ń pè ní ìfẹ́ kò sí èpè tí wò ṣẹ́ tán ṣùgbọ́n náà ò jẹ́ kí n dáhùn torí ẹni tó bá jẹ̀yàn lè pè nìyẹn máa ń ṣépè fún. ẹgbọ́n mi mà torí time màá dìde sí i báyìí. ok sir. kí ni ọmọ yẹn ń ṣe báyìí? ó lóun lọ́dọ̀ bàbá. kí ló ń ṣe iṣẹ́ wo ló ń ṣe báyìí? ó ń ṣiṣẹ́ búrẹ́dì iṣẹ́ búrẹ́dì ló ń ṣe lẹ́kọ̀ọ́. ó ní tó bá ti lọ́dọ̀ bàbá àwọn ó ní tó bá ti kúrò bẹ́ẹ̀ ó lówó tó bá kó bọ̀ ó lóun fẹ́ fi ra mọ́rú wa ó lóun á máa fi iná gbòdè sí máa lété ó lóun fẹ́ fi mọ àdúgbò yẹn dáadáa ni ló ń ṣe fẹ́ lọ bẹ̀ sẹ́fínì dẹ̀ ní kó máa lọ. àbá ṣe ready láti accept ẹ. mi ò ready láti accept ẹ sá. ẹ nígbà kankan náà àwọn mẹ́fẹ̀ẹ̀fà yìí bó tiẹ̀ jẹ́ ètò sáà pé òun sáà lùfẹ́ lọ́dọ̀ yín. ṣe rí ọmọbìnrin is after the ilé tí mo ń gbẹ̀yẹn ló wà after ṣe ìwé tí tó ń sọ wípé orúkọ ọmọ ìwé ilé yẹn ló jí kó ni wọ́n lọ ṣe ìwé mọ̀dàrú tí wọ́n lọ kó orúkọ ọmọ ẹ̀ sí 10 kọ́bọ̀ kò ní lórí ilé yẹn she's after the house. She's after the house so mi ò lè gbà kankan náà àwọn ọmọ yẹn kan bá mi gbé. Alhaji. If tí n bá accept any of them my life will not long. are you ẹ kọ̀ wọ́n lọ́mọ mẹ́fẹ̀ẹ̀fà. nígbà tó ti níwọ̀n ìsọmọ mi ò lè gbà obìnrin ló lọ tó bímọ fún ṣe bí ìràpá ẹ̀ náà lélẹ̀ tó ṣẹlẹ̀ ládùúgbò yẹn within the community tí kò jáwé kò sílẹ̀ fún mi ó dẹ̀ lọ lóyún fún another landlord ẹgbẹ́ mi within the community tí ṣe pé tí kì bá ṣe incident tó ṣẹlẹ̀ assuming pé ìgbà tí ó tó lóyún yẹn tí mo ti kọlù ṣé kò ní ti oyún yẹn mọ́ mi lọ́rùn. ó yé mi o honestly n tẹ́ ẹ sọ yé mi o tó bá tí o sì dá ọ̀dà kò lóko méjì màmá ò ṣe dáadáa. As you see, I said I noticed the infidelity here. Fine. Bàbá ṣé ẹ dì sóun àwọn ọmọ mẹ́fẹ̀ẹ̀fà yẹn. Mi ò lè gbà wọ́n ní ọ̀gá Alhaji. Sà níbi tá a dé
mi ò ní kẹ́ ẹ gbà wọ́n you have your reasons bẹ́ẹ̀ ṣe sọ̀rọ̀ tó ń bì àwọn nǹkan kan wà tẹ́ ẹ lè sọ àwọn nǹkan wà tẹ́ pé tẹ́ bá dẹ̀ sọ gan èyí tẹ́ ẹ sọ nìkan ni ó lè má yé mi ṣe ti gẹ́tẹ̀ so mi lè kó hack sí pé kẹ́ ẹ gbà wọ́n ẹ̀yin lẹ mọ̀ wọ́n ọ̀rọ̀ tí màmá sọ nílé ẹjọ́ ẹ̀yin lẹ gbọ́ kì í ṣe mi ẹ̀yin lẹ wà bẹ́ẹ̀ jọ náà ẹ̀ lẹ́ni pé ọ̀tọ̀ ní táwọn náà tún sọ ọ́ sìn ẹ̀ sọ pé láàrin yín yẹn Ọlọ́run ló wà ń bẹ̀ with that situation pẹ̀lú tẹ́yìn gbọ́ tó da yín lójú ẹ jẹ́ kọ́kọ́ fi yé yín o tẹ́ ẹ bá gba àwọn ọmọ yìí pátápátá pé mo gbà wọ́n o mo gbà gbogbo wọn o lónìí o á ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ another case ni o torí pé case tá a bẹ̀rẹ̀ ni pé ǹjẹ́ àwọn ọmọ gan ready láti gba ẹ̀yin lẹ́yìn bá gbà wọ́n that's another thing o so ṣé màá máa fi wọ́n bẹ̀ yín màá tún máa fẹ̀yìn náà bẹ̀ wọ́n ṣé mọ̀ pé ó ti di of two sides bẹ́ẹ̀ now I want to hear from you sir ṣé etí màmá sọ lọ́jọ́ yẹn wípé ẹ̀yin kọ́ lẹ lọ́mọ yẹn ó sì ring nínú brain yín pé no èmi kọ́ ni mo làwọn ọmọ yẹn tó fi sọ bẹ́ẹ̀ mo gbà pé èmi kọ́ ni mo ní tí a pé obìnrin lẹ́yìn kó lọ́mọ gbà mí kéèyàn mọ́ ẹlẹ́rìí pé dèdè èmi kọ́ ni mo lọ́mọ ọmọ tó dá mi lójú bàjẹ́ pé mi mo ní àtọ́ ẹ téèyàn doubt tó lèyàn kéèyàn ní àpé yóò pick ẹ̀ pé èmi kọ́ ni mo ní lóòótọ́ pàápàá jùlọ nítorí eléyìí with the situation of things without DNA test without any test sá ṣé ẹ gba àwọn ọmọ ìlú ọmọ yín ni lánàá alẹ́ ni àbí ẹ fi gbogbo ẹnu sọ pé wọn kì í sọ ọmọ yín either of the two sir. ṣe rí n tó ṣẹlẹ̀ ni wípé n tó sọ wípé èmi kọ́ ni mo lòún bí wọn fún ṣòye yín pọ́ìntì yẹn lèmi ṣì wà lórí ẹ̀ ń tèmi tó ti yé yín pọ́ìntì yẹn mo ṣì wà lórí ẹ̀. ẹ gbà wọn lọ́mọ yín. nígbà tó ti ṣe kọ́ lòún bí wọn fún òun ló mọ ibi tí òun ló mọ kó lọ fún wọn bàbá. ẹ gbà wọn lọ́mọ yín àbẹ́ gbà wọn lọ́mọ yín. ó lèmi kọ́ ni mo lòún bí wọn fún. ṣé ọmọ yín wá ni wọ́n àbí wọn sọ ọmọ yín. àwọn ọmọ gan náà ò wùwà ọmọ mi ìwọ ọmọ àlè náà làwọn wù sá ìwọ ọmọ àlè ni wọ́n wù tó ti yé yín eléyìí tó dàgbà tó jẹ́ senior daughter mi by the time tó kó wọn kúrò ní ọ̀dọ̀ mi she was 20 years ṣé ọmọ ọgbọ́n ọdún ọmọ kékeré ni ó dẹ̀ ti kó wọn kúrò ní alábẹ́ mi nísìnyí 18 years ago. àbá sọmọ yín làwọn ọmọ àbúrò sọmọ yín. èmi ò gbà pọ́ ọmọ mi ni wọ́n. good. èyí tó fẹ́ wá yẹn kó má wá. kó má wá. mama kí lè lè sọ sí. ṣé ẹ di alájì mi ní kóòtù tí mo fẹ́ gbé lọ yàtọ̀ síbi tí mo gbé wáyé ṣé ẹ fẹ́ kọ́ra yé mi lójútùú bí. ṣé ẹ fẹ́ kán gba ọmọ yẹn. mo fẹ́ kó gba táyọ̀ yẹn mo fún wàláì mo fún mo tún pe wàláì mo fi ọjọ́ táyọ̀ ok. mo fi ọjọ́ tí mo wáyé mo fi ń ṣe ẹlẹ́rìí fún yín nígbà tí mo wà nínú ilé tí ọkùnrin méjì bá gorí mi kí mo tún pa ní. ṣé ọkùnrin tí bá ní oyún lẹ́nìí ó ní kọ́dà ni màá ti bẹ̀rẹ̀ ní màá ti bẹ̀rẹ̀ sí ní ra nǹkan ọmọ mi títí tí màá fi bímọ tán. ẹni sùúrù I will not allow that again. We need to stop the program here. We still have some people outside. Okay. But with that ma ẹgbẹ́ wò mí. ṣé Táyọ̀ wà òkè. ó wà òkè kò sí nǹkan tó mú kò sí nǹkan tó ṣe ó kàn jẹ́ mi mọ nǹkan tó ti ẹ̀rù mi mọ nǹkan tó wọnú ayé mi mọ nǹkan tó lérò tó fi sọ pé. ṣé mo lè rí Táyọ̀. why not tẹ́lẹ̀ rí tó bá jẹ́ pé ìbá ṣe wípé mi mọ nǹkan tó ti ẹ̀rọ olùgọ́ tí ò fi tẹ̀lé mi wá síbí báyìí. ó wà ń bàdàn kò tí ì lọ sí Èkó padà. ṣé kì í ṣe pé plan wà láàrin èèyàn àti Táyọ̀ láti wọlé sí bàbá Lágbálé bàbá kékeré tí bàbá ti. ilé ẹjọ́ tó ti ní kí fóònù ilé ní mọ̀pọ́ ni mo ti yọ̀ǹda ilé omi ìwùdélé mọ́ kódà gan láti ọjọ́ tí mo ti kúrò nínú ilé olójókòó yìí mi ìyá gan ẹ̀ mi ìdọ́dọ̀ ẹ̀ mi ìdélé ẹ̀ tí ìbá ṣe Táyọ̀ tó lóun fẹ́ lọ sọ́dọ̀ Táyọ̀ ló lóun fẹ́ lọ sọ́dọ̀. bàbá ṣe bí Ìbàdàn lẹ́ ń gbé. Ìbàdàn mo ń gbé òkú Ìbàdàn. ẹ wà lẹ́ẹ̀kan sí o torí mo fẹ́ rí Táyọ̀ lójú bàbá mo fẹ́ mọ̀ di tí Táyọ̀ fi lóun lọ ọ̀dọ̀ bàbá gangan nígbà tí n bá bi léèrè ń mọ̀ tó fẹ́ gangan. ẹ jọ tẹ bàbá mi bí. kí lè ní. today is ọjọ́ Friday àti bọ́ Saturday. mo fẹ́ rí Táyọ̀ lọ́jọ́ Wednesday. àwọn àǹtí méjèèjì náà dẹ̀ gbọ́dọ̀ wá ṣẹ́ gbọ́. bàbá ẹ wá o ẹ bá mú Táyọ̀ lọ́wọ́ ká yanjú ẹ̀ lẹ́ẹ̀kan náà kẹ́ ẹ lè fàlàáfíà gbé ayé yín kókó. táìmù wo ni ká wá sà. ẹ máa bọ̀ ní 8 o'clock 8 p.m.
alájí mi ò ní ìrìn alẹ́ mi kò mọ́ mi láàfà. wàláì kò mímì náà la ṣùgbọ́n lè sọ ọmọ oko lè sọ ọmọ èdè kí soko ó lòun láyà ẹja àtòkù ẹlẹ́ẹ̀kan ìdè kápò lórí ẹ ṣeun. kò jẹ́ bó ti jẹ́ kò jẹ́ bó ti lóun ó jẹ́ ọpẹ́ pàtàkì lọ́wọ́ Alhaji Dr. Oríyọmí Hamzat olóòtú àti olùdarí Àgídìgbò. Iwájú ni ọ̀pá ìgbì tí yín ó máa rí sí o. Àgídìgbò ò ní dànù o, kọ́kọ́rọ́ alátẹ ò ní wọ́mí o. Èmi ò máa fẹ́ yìí ṣe lọ́nà ire o.